but you promised me you'll be there for me. But you promised me you'll be there for me. No matter what I do, no matter what they say. Ẹ̀yin méjèèjì, ẹ fúnra yín ní eye contact frozen. Oya expression látọjú. Adébáyé. Ó ń forí bá Kàfáyà tí wà bí ọlá sọ̀rọ̀. Kàfáyà, you promise me you be there for me. You promise me you'll be there for me. No matter what I do, no matter what they say. You promise me you'll be there for me. You promise me you'll be there for me. You promise me you'll be there for me. No matter what I do, no matter what they say, Kàfáyà, you promise me you'll be there for me. Ìfẹ́ kì í bínú o. Kàfáyà, olólùfẹ́ mi bọ̀rọ̀ mi yẹ wo. Ìfẹ́ kì í bínú o. Dé báyìí. Olólùfẹ́ mi àwọn gbọ́dọ̀ jà o, kò sí ohun tó dàbí ìfẹ́, ó tún yá. But you promise me you'll be there for me. You promise me you'll be there for me. No matter what I do, no matter what they say. You promise me you'll be there for me. Oh no, one day long. Olólùfẹ́ mi o. Kàfáyà Bíọ́lá, Ọládébáyé, olólùfẹ́ mi o. Òtútù fún o, gbọ́dọ̀ pẹ́ níta, olólùfẹ́ mi. Adéṣẹ́jí, wọ́n bẹ́ kóòtù sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí. Wọ́n ní àwa sòye. Ìrọ̀nà pa bí pẹ́pẹ́ bá jòkó ta, omi ni ó fi ṣú. Ìbọ̀rí ajá ò gbọ́dọ̀ mẹ́kùn ní bùbá. Kí ló ń bá wọn jà? Ìlara ìlara. Kí ló ń bá wọn jà? Kí ló ń bá wọn jà? Ìlara ìlara. Kí ló ń bá wọn jà? Kí ló ń bá wọn jà sẹ́? Ìlara ìlara. Kí ló ń bá wọn jà? Màá bá bí mo ṣe wí. Sẹ́nitọ́ jídéjídé ọmọ mọ́rọ́ra rẹ̀ onífẹ́ abúlé ajáde owó rẹ̀ mọ́ ẹkú adúrú lótì ṣìfẹ́rẹ́sì àkọ́dọ̀ ẹkú adúrú lótì láwùrú fúru adé sọ́jí. Kò ṣẹlẹ̀ rí gọ́fúnà Bíọ́lá. Bẹ́ẹ̀ bá délé bá mi kí Florence lórí. Àtọ̀nílẹ̀ ó fi ọ̀rẹ́ mi fi ìgbàgbé ọpẹ́. Yóò bá sílé, òun tó lọ láyọ̀ náà ni ó dé, adé láyọ̀ láyọ̀. Kó ṣàfihàn ránṣẹ́, èmi olúwayé omi ìfújì, ohun nìkan lásán. Oyé mi ó jẹ́ oúnjẹ lọ àyèdè mọ́ pọ̀ ọ̀la, kó fòun ránṣẹ́. Àyìnbí ẹ̀rọ bá mi. Bí gbogbo yín bá jayé títí. Ẹ má gbàgbé àwọn gómìnà tó kù ibi ìkúnlẹ̀ àmọ́sù. Akíwì ọmọ à ń bọ̀dé. Gbogbo yín yẹ kú àdúró ti ìfi tí gbogbo sí. Èmi sí ẹ̀kọ́dé. Bàbá wa ẹkú aláfẹ́
ẹ̀rọ̀kù wàhálà yasi kíra. bẹ́ẹ̀ bá wájà ayé títí ọ̀rọ̀ níyàn máa gbàgbé ọmọ olóògbé rẹ̀ aṣíwájú rẹ̀ olóògbé ọ̀sán ọmọ Tinubu. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Adébísí Àkàndé Táyé Currency àpèsìn tí gbogbo òlù ń yọ́nú sí lásìkò tá a wà yìí. kí là ń kí wa fún? à ń kí wa lógúnlógún, à ń kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n wípé ìfẹ́ tẹ̀ ní sọ́mọ Adébísí Ọlọ́run bá mi ò ní bá bẹ̀ jẹ́. ẹ̀ sì ní wọ́wọ́ tì bẹ́ẹ̀ ṣe ń ra gbogbo àwọn iṣẹ́ tí ń jáde látọwọ́ Táyé Adébísí Èjìrẹ́ Currency ìyún olórí ẹbí ọ̀gá ńlá káàfàtà. àwárí ni àbí ni àárẹ̀yàn á bèèrè. gbogbo alámọ̀ pé kì í ṣèròyìn mọ́. ògbóǹtarìgì olórin fújì l'Adébísí Táyé Àkàndé Currency. bá a bá ń sọ̀rọ̀ nípa olórin tí mùṣemúṣe ẹ̀dá múṣemúṣe lórílẹ̀‐èdè yìí kò ní èdè káfẹ̀kọ́ taná fúnra wa mọ́ torí ọ̀tọ̀ntọ́lú ọ̀tọ̀ntọ́lú wò ọlọ́tọ̀ ló sì ní tòun ọ̀tọ̀ tí èlò kọ́lé rẹ̀ sókè gegele. bí oṣù mélòó kan sẹ́yìn ariwo ayọ̀ kan ta bèbà tí gbogbo ayé ń pọ̀ kìkì pé àpèsìn kọ́lé ńlá ń bàdàn sínú Olúyọ̀lé estate tó ṣe Banana Island tiwọn ní Ìbàdàn torí bàbá ń sọ̀rọ̀ nípa ibi táwọn olówó onílàákàyè olóyè ọlọ́gbọ́n máa gbé ń bàdàn ẹ̀ mọ̀jà tanra wa number 1 ó ní Olúyọ̀lé estate yìí ibi táwọn gómìnà ń kọ́lé sí nípínlẹ̀ Ọ̀yọ́ ni. ẹ̀yin kọ́ yìí àpèsè kọ́lé ń gbà náà gbogbo ayé ló mì tìtìtì. Alhaji Wasiu Ayinde K1 the ultimate àwọn ni wọ́n kọrin fún njọ́ náà tá a sì rí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ olórin tí wọ́n bá Táyé Currency dúpẹ́ torí ẹni tí ó bá ṣe nǹkan rẹ̀ ẹ máa bóni rẹ̀ yọ̀ náà ni. ibẹ̀ gan kọ́ là ń lọ. ibi tá a wá ń lọ gan lásìkò yìí tó ń wá lákàkì púpọ̀ jù. ṣèbí àrólé Táyé Currency àkọ́bí Táyé Currency ẹ̀jẹ̀ Táyé Currency yún Honorable Yusuf Adébísí òun ló ṣègbéyàwó tí gbogbo kù kẹ̀kẹ́ wa ń rọ́ káàkiri gbogbo àgbáńlá ayé lásìkò yìí tínú àwọn olólùfẹ́ Táyé Currency sì ń dùn pé Táyé náà yóò di bàbá láìpẹ́ láì jìnnà tọ́lọ́wọ́n bá mi sì ní orí bẹ́ẹ̀. ẹ̀yin kọ́ yìí ká má fọ̀rọ̀ gùn Honorable Yusuf Adébísí tí í ṣe ọmọ Táyé Currency tẹ́ẹ̀ fi máa pè ní bàbá Yusufu àbí ní táwọn sọ yìí olóṣègbéyàwó lájà. ìjọ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èrò ni wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ń bẹ̀ ńjọ́ tá à ń sọ yìí. lọ́jọ́ 17 oṣù kẹta ọdún 2018 tá à ń bẹ̀ nínú ẹ̀ yìí ó ní Honorable Yusuf Adébísí ṣe ìgbéyàwó alálùbáríkà lájà tí gbogbo ayé sì péjọ síbẹ̀. àwọn kan ń wò pé kí ni ṣe tá à ń pè l'Honorable ẹ̀jẹ̀ ń já yín sí ń tẹ́ ẹ̀ tí ì gbọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run 2019 tí ń pọ̀ yìí wọ́n ti lù lóǹtẹ̀ ń pínlẹ̀ Ọ̀yọ́ pé Honorable Yusuf Adébísí yóò lọ sojú agbègbè kan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àṣẹ́sì tí ó wá látòkè èèyàn báwọn àwògede ń gbé ibẹ̀ gan kọ́ là ń lọ kákan ṣàlàyé àwọn nǹkan tí ò yáwọn olólùfẹ́ wa fún wọn ni. ọjọ́ tá a wá ń sọ yìí olórin pọ̀ bèbà ẹnu ya gbogbo ayé nígbà tí King Dr. Saheed Òṣùpá Akóredé ọba ńlá yọ sójú agbo ariwo gbalẹ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ eré fújì nínú wọn ń dùn pé ọba orin tún yọ ságbo ibi tí ọmọ Táyé Currency ti ń ṣe ìyàwó. lóòótọ́ ọ̀gá ńlá fújì ò sí ńlẹ̀ torí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé láti bíi oṣù mélòó kan sẹ́yìn láti ń celebrate ọ̀gá ńlá fújì pópé wàsó àlàyé ń bẹ l'Amẹ́ríkà ó ní ọ̀jẹ̀ kálàyé ó lè yọjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó fa àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ránṣẹ́ sójú àgbọ̀njọ́ náà. Alhaji Rasidi Ayinde Merengue láti Ìbàdàn
wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ ńjọ́ náà kódà Alhaji Kami Jackson tí wọ́n ń ṣe ẹ̀gbọ́n Táyé Currency tọkọtaya Currency níbà àti ikọ̀ Fuji àwọn náà bẹ́ẹ̀ kalẹ̀ ńjọ́ náà Arábàmbí àkọ́kọ́ Mayegun General K1 the Ultimate Alhaji Wasiu Ayinde Marshal bàbá ń bẹ́ẹ̀ kalẹ̀ ńjọ́ náà kódà Alhaji Musiliu Haruna Sọ̀lánà ń bẹ́ẹ̀ kalẹ̀ ńjọ́ náà àbí ní tá à ń sọ yìí Alhaja Kẹ́mi Ọmọlé ń bẹ́ẹ̀ ńjọ́ tá à ń sọ yìí ẹ̀yin kọ́ yìí ìjọ náà dùn nínú gbogbo ayé náà ló sì dùn sí pé ọmọ alálùbáríkà lọ fọmọ alálùbáríkà ńjọ́ tá à ń sọ yìí ẹ̀yin wá ń bi mí pé kí lorúkọ ìyàwó Honorable Yusuf tí sọmọ Táyé Currency orúkọ ìyàwó rẹ̀ á máa jẹ́ Afusat Ọládélé àbí ní tí à ń sọ yìí àwọn ìdílé àpèsìn ni wọ́n lọ tọrọ ìyàwó lọ́dọ̀ bàbá wa Ọládélé ńjọ́ tá à ń sọ yìí tínú wọn náà sì dùn tí wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀ nílùú Àjà kódà Ọ̀túnba Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà àwọn ni wọ́n sì MC ńjọ́ náà àti Pensuji Mayegun àkọ́kọ́ Alhaji Wasiu Ayinde K1 the Ultimate àtàlájì Rasidi Ayinde ni wọ́n kọrin tùlù fún wa tínú wa sì ń dùn lọ́jọ́ tá à ń sọ yìí àbí tá à ń sọ yìí kí la wá ń fẹ́ tọ́lọ́wọ́n bá mi ò tí ì ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ń bẹ́ẹ̀ MC Musiliu Olúọmọ lóṣòdì ń bẹ́ẹ̀ bàbá ní ká máa kà àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ń bẹ́ẹ̀ ìjọ tá à ń sọ yìí ilẹ̀ lè súnkó tún mọ́ ìjọ tá à ń sọ yìí ẹ̀rín ń pẹ̀kẹ́ gbogbo àwọn olólùfẹ́ eré Fuji ẹ̀yin kọ́ yìí alárèé jẹ̀gbàǹjọ́ náà kọ́dà nǹkan gbé nǹkan àná ẹ̀yin olólùfẹ́ àpèsìn àgbà kí làwọn ń fẹ́ tọ́lọ́wọ́n bá mi ò tí ì ṣe fún wa dáadáa tí Táyé Currency lòun fẹ́ dà náà ló ti dà yìí ẹ̀ ń pariwo pé òun fẹ́ kọ́lé ọlọ́wọ́n bá àmọ́ kọ́lé tí èsì ẹyọ kan tí èsì méjì fún ẹ̀ ń pariwo pé àfẹ́ gun mọ́tò ògbà ní Táyé ń gùn bá a bá tún wá wò lásìkò yìí lágboolé Fuji lẹ́yìn Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tó ṣe wedding fọmọ méjì ńjọ́ kan oṣù lẹ́yìn Alhaji Rasidi Ayinde táwọn náà ṣe wedding fọmọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí àjẹ́ pé Táyé Adébísí Àkàndé Currency òun ló ní Fuji tí ó ṣe kẹta tí ó ṣe ìyàwó fọmọ àpáwọn yòókù òbí máa ó ṣùgbọ́n ó jura wọn lọ kọ́lọ́hún Olódùmarè kọ́mọ́jọ́ bàjẹ́ fún ìdílé Táyé Currency láéláé fún àbàdà adúpẹ́ lọ́wọ́ ìyá alálùbáríkà Alhaja Mojísọ́lá ìyá Táyé Adébísí Àkàndé Currency àwọn náà bẹ́ẹ̀ ńjọ́ náà a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àna wa pátápátá ìyún gbogbo fámìlì Ọládélé náà là ń dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé o pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ìfẹ́ tọ́lọ́wọ́n bá mi fi kó wa pọ̀ kò ní bàjẹ́ láyé fún àbàdà ẹ̀yin lólùfẹ́ eré Fuji tẹ́ ẹ̀ wá ń fẹ́ràn wa lọ́tún lọ́sì ibi tẹ́ ẹ̀ ti ń rówó tẹ́ fi ń ra àwọn sídẹ̀ wa ti ń jáde sórí afẹ́fẹ́ Ọlọ́run bá mi ò ní jẹ́ kí àgbàna ó wọbẹ̀ títí ayé àìnípẹ̀kun káwá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ alálùbáríkà tí ń pákéjì Táyé Currency Damjay Films and Record International pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ̀yin náà ò ní bùrìnbùrìn kẹ́ ẹ bá wọn jójó òyà ayé ò ní fẹ́ gbà fún iléeṣẹ́ yín lóúnjẹ àbùdí ń tolókun àbùdí ń tomi ọ̀sá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi àmọ́ rere àmọ́ para wá sí kí ló wá ṣẹlẹ̀ lójú agbóńjọ́ náà nígbà tí Mayegun àkọ́kọ́ gba máìkì kí ló ṣẹlẹ̀ lójú agbóńjọ́ náà nígbà tálàájì Rasidi Ayinde gba máìkì ẹ̀yin kọ́ yìí ẹn tí ọba wa dé yàrá ò lè mọ tá a ṣe ẹ mọ jẹ nǹkan yín jókòó lẹ jù jìnnà ẹ já nìṣó lójú agbógan kálọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ká ẹ lè mọ̀ pé ọlágbà púpọ̀ jù lóòótọ́ àwọn àáfàá so yìgì wọ́n ṣe bó ṣe yẹ kó ṣe kó lè bá rẹ̀ bí ṣe rí ọkọ àtìyàwó gba ríǹgì wọ́n fòkà síra wọn lọ́wọ́ wọn ju kéèkì síra wọn lẹ́nu kó tó di pé àwa kàlù síra wa ń bàdí kẹ́ni tó wá ṣẹlẹ̀ lókè ẹ já lọ ẹ kú kalẹ̀. Àjíra Ṣíyídì Àyìndé mẹ́rẹ̀ẹ́rẹ́ mi báwo lè ní ó ti rí. Gbogbo olólùfẹ́ Currency Àkàndé Táyé lolú bàbá Yésùfù. Àtẹ̀yìn olólùfẹ́ Àyìndé mẹ́rẹ̀ẹ́rẹ́ ẹ̀jẹ̀ kó yà láyìndé mi.
ǹjẹ́ o àfẹ́ká àlàyé ń fẹ́nu Àyìndé jẹ́ kó yé mi. Mo ti kéwú kí n tó lọ mo paná bí mo ó dáhùn. Bíríkìtì nílé fa Àyìndé ìwé àjẹ́ o ìyẹ̀wò ní tòkété Àláyìndé tiẹ̀ yàtọ̀ o. Ṣé bí egungun bá ń gbógun ṣé bó ló gbójú ní bàbá wọn bí pẹ́pẹ́ yẹ bá tẹ̀lé àpàrẹ olùkọ́ wọn rẹ̀ ẹ bá tẹ̀lé mi ká lọ sí mèrèǹgè ló lọ́nà o. Bàbá mi àlàyé o Àyìndé adé o òun márùn ló yẹ ká yẹ̀ wò. Àkọ́kọ́ ni káwọ́ obìnrin bó ṣe dára sí tó bá tẹ́ wà lọ́rùn ká fẹ́. Ẹ̀ǹkejì ni káwọ́ obìnrin tó níṣẹ́ lápá kò níṣẹ́ ó dára fún ìyàwó. Ẹ̀ǹkẹta ni káwọ́ obìnrin ká tó fẹ́ sílé kó lè jẹ́jẹ́ lọ́rùn fún wa. Ṣẹ̀rọ̀bìnrin èyí tí kò lẹ́sìn tó bá sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ìyàwó ní ní mọ́nì tó lè fi gbé níbi kó bẹ́ síta kó gbé gbà àtọ́ tè kíá tàbí kó máa fẹ́ wú mọ́kàn lọ́rùn yá. Ànábì Muhammad tó já síwájú ẹ̀dá o ìkẹ́ àti gẹ́ tó pọ̀ fún bàbá Fátímọ̀ ó ti sọ nínú Kùránì mímọ́ wípé ìtò lẹ́sìn ló dára níyàwó nítorí pé ká má bà wá mọ̀ sí o. Ẹ̀ǹkẹrin ni káwọ́ òdílé tán ti bí ìyàwó pé ṣé wọ́n lẹ́sìn ṣé wọ́n dára bí àná ṣé wọ́n níwà ṣé wọ́n dára bí àná. Ẹ̀ǹkarùn ni pé ká ṣàdúrà sí ká dẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ọba pé ṣéyàwó tá a fẹ́ fẹ́ á bá wà lẹ́jẹ̀ mu. Ṣọ́ra o bọ̀bọ̀ tó bá ń wáyà má ṣe bá wọn fóní pàǹgbé fàwọ̀rajà òye ní fífẹ́ béèyàn bá máa láyà kò tọ́ kó fẹ́ nínú wọn. Ọmọ mi Yéṣùfù ọmọ tèjì rẹ̀ mi kọ́ ọ̀rẹ́ ń sì níṣẹ́ lọ́mọdé yìí ó lajú sílẹ̀ kò tó fẹ́ yàwó wá sílé ó fi jọ bàbá ẹni èjì rẹ̀ mi Ràṣídì Àyìndé ó Táyé lolú tí n bá sọ pé jìrẹ́ ó Ràṣídì Àyìndé ó Táyé lolú èmi ara mi kọ́ ni mò ń bá wí torí pé Táyé kọ́rẹ́ǹsì yẹn lọ́jọ́jọ́ mẹ́jọ tí wọ́n fún lórúkọ Àyìndé Ràṣídì lórúkọ tó ń jẹ́ torí pé Àyìndé Ràṣídì kan tó jẹ́ bàbá ẹ̀ ìyẹn tí ń jẹ́ Ràṣídì Àyìndé ó wáyé orúkọ náà padà o ìbejì jọ ni wá èmi ń jẹ́ Táyé òun ń jẹ́ Táyé ó wá mọ́rúkọ fáadà ẹ̀ wá Débísí Àkàndé ó jọ ìmọ̀ Táyé lolú ó wá Déjì Rẹ̀mí Táíwò Àkàndé Adébísí àti differentiate méjèèjì Àyìndé mi Ràṣídì òun gbé Ràṣídì Àyìndé sílẹ̀ ó ń jẹ́ Táyé kọ ọ̀rẹ́ sí Táíwò Adébísí ṣe rí i pé ó géra wọn Ràṣídì Àyìndé lórúkọ àwọn méjèèjì lọ́jọ́ súná ìyẹn lọ́jọ́ ọjọ́ mẹ́jọ Àyìndé o.
torí mòdé ìyẹn ní tèwé adé. mèyọ́ mo bọ̀ ìyẹn ní tọ̀rọ̀ àbọ̀. mòdé pẹ̀lú ọdún mi tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. mòdé pẹ̀lú ọdún mi. mòdé pẹ̀lú ọdún mi o. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé o. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. mòdé pẹ̀lú ọdún mi. mòdé pẹ̀lú ọdún mi. tí mo fi ń gbá yìí lọ́wọ́ ayé. ọmọdé ń fẹ́ wà o, àwọn àgbà ń fẹ́ wà. ọkùnrin ń fẹ́ wà o, àwọn obìnrin ń fẹ́ wà. mèrègbè àwakọ̀lẹ̀ ń fẹ́, olúwa lẹ̀ ń fẹ́ o. Àyìndé tí ń sọ ọkọ̀ ọmọ àlékò. Àyìndé tí ń sọ ọkọ̀ ọmọ àlékò tó ń dé. Àyìndé tí ń sọ ọkọ̀ ọmọ àlékò tó dé. Àyìndé tí ń sọ ọkọ̀ ọmọ àlékò tó dé. Àyìndé tí ń sọ ọkọ̀ ọmọ àlékò tó dé. Ìbálòhùn ìbáyọ̀, ìbálòhùn ìbáyọ̀. Ìbálòhùn ìbáyọ̀, ìbálòhùn ìbáyọ̀. Aṣẹ̀dáyé mojú bá kí bá ṣe ìbá ọlọ́run ṣe ìbá iyán. Eré o eré, ijó ijó. Dẹ́rí gbígbé eré o eré, ijó ijó. Ayílẹ̀ ní lẹ́yìn o, kẹ́rù ó bá níyàn. Ọlọ́run èní dọ́wọ́ ẹ̀ o, ọlọ́run èní dọ́wọ́ ẹ̀ o. Àtèmi àtàwọn ẹgbẹ́ mi, àtèmi àtàwọn tó ń fẹ́ wà o. Àtèmi àtàwọn ẹgbẹ́ mi, àtèmi àtàwọn tó ń fẹ́ wà o. Àtèmi àtàwọn ẹgbẹ́ mi, mo látèmi àtàwọn tó ń fẹ́ wà o. Àtèmi àtàwọn ẹgbẹ́ mi. Ìbọn lọ́wọ́ bá àríró àlá àkọ́dáyé aṣẹ̀dá. Ọlọ́run ọba tó jẹ́ pé mímọ́ ọ̀bẹ ọwọ́ ẹni, àìní bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba ni. Mo dúpẹ́ ọlọ́run ọba ò lọ́jọ́ ìní òkúnlékúnlé. Ọlọ́run ọba létí gbáàyè, ìwọ ló jẹ́ adájọ́ tọ́jọ́ pé lẹ́ni ó ajímẹ̀rẹ̀ ńlẹ̀kúnlé lẹ́ni 18th of March 2018. Àwa dúpẹ́ fọlọ́run ọba o níbi ìgbéyàwó ọmọ wa. Ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù láfẹ́ wí fújì mèrèǹgè kẹwàá gbọ́. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù tó ń relé ọkọ, mórí lọ́mọ bọ̀ mẹ́wàá ló ń dákun ìyàwó.
ìyàwó máa ń gbọ́. ọbẹ̀ tí baálé lè ò kí n jẹ ìyàwó lè ò gbọ́dọ̀ ṣe o. kí wá sọ̀rọ̀ bẹ̀ ni wọ́n máa ń wí. ìdàpẹ́ ẹ lọ́bẹ̀ orí òní jẹ́ kó o ṣe tiẹ̀ lọ́tọ̀ fáwùsá ọmọ san aya yusufu mi ọmọ kọrẹnsì o. ọkọ mi sọ pé òun fẹ́ jẹ ewédú kó lẹ́gùsì ló fẹ́ ṣe fọkọ ẹ òní ṣe tiẹ̀ lọ́tọ̀ fáwùsá. mórí lọ́mọ ọmọ mẹ́wàá lọ ìyàwó. kí wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan àfùsà àtúmọ̀ gbọ́ bí n ṣe ń wí. Mr. Sport Muhammadu Zahidi mo kí ẹ ń bí. lẹ́yìn ìgbéyàwó ẹni tá a bá máa gbọ́ pé wọ́n bí méjì o wípé wọ́n bá kọ àtàbọ̀ àbí rojú o lọ́lá ọlọ́run mèrèǹgè. eléyìí táyé dáná ru èyí fọ́ ọmọ lọ́jọ́ ẹni o. àkàndé mi kọ́ rẹ̀ sí ọmọ mojísọ́lá adébísí ọ̀kàrẹ̀ àkàndé o. àbúrò kọ́mi mi Sulemana Adémọ́lá kọ́mi Jackson ọmọ bàbá ẹni. àfúrúsàtú yóò kárẹ̀ o ọmọ sàn wàláhì ó ti dáyà Ìbàdàn torí pàwọ́ Ìbàdàn lé Olúyọ̀lé a máa ń tọ́jú obìnrin dáadáa. olótù ọmọ àdàbánijà a kì í fẹ́ kí ìyàwó jọmọ tá a bá fẹ́. Àjàní mi bá lìngà gbogbo yín ṣe ń gbọ́. àní mòde ìyẹn ní tèwé àdé. Aláyìndé dàyàn máa orin ẹ̀yẹ́. Gbẹ̀rẹ́gẹ́ ló dàyàn máa orin gbogbo àpapọ̀ gbẹ̀sẹ̀ gẹ́gẹ́ orin. ẹ̀sọ́ kúlú gbogbo orin wá kúlú sọ orin dòde. èrò tó ń bọ̀ lókè ẹ̀dúró. mo lérò tó ń bọ̀ nísàlẹ̀ ẹ̀dúró. ẹja tó wọnú àwọn abára ẹ̀ lórí ata. ẹni wá wá rí wa ẹ ṣe ẹni wá wá rí wa. Rashidi ó ti gba ìyógbẹ̀yẹ Mèrèǹgè ó ti gba ìyógbẹ̀yẹ ọjọ́ onílẹ̀ òmòdù tó mórí o. kò yé o àwo olóye o àwo olóye kò yé o àwo olóye kò lè yàwó òmùgọ̀ yan. àrọ́bà ń bí olówó yàlùmọ́ ọmọ ojúṣàgbọ́lá ní Ìjẹ̀bú Òde kéwà ní ọtí mẹ́tàrà bá ń bí. ọ̀gá wa ẹ̀ máa wó lẹ̀ ọmọ nífowó ṣe Àyìndé o. Àyìndé adé ọmọ nífowó ṣe àbínú níjẹ̀bú Òde o ọmọkọlá ọmọ Àyìndé o kéwàdí ọtí mẹ́tọ́ ọmọ nífowó ṣe o ọmọ àlìmọ̀ sáàdì àmì l'Àyìndé o
ọmọ tó bọ́lá àwọn igi jẹ́gẹ́dẹ́ lọ́jọ́sí ó ti dèrìn ńlá ọmọ ojúṣàgbọ́lá ìyẹn níjẹ̀bú òde ọmọ àlímọ̀ sàdí ayé ó ṣeun o èrò tó ń bá lókè ẹ dúró. tó ń bọ̀ nísàlẹ̀ ẹ̀dúró ẹja tó rọ̀nà àwọ̀ àbára ẹ̀ lórí ata ẹni wá wá rí wa ẹ ṣe ẹni wá wá rí wa. Rashidi ó ti gbá ìyógbẹ̀yẹ Mèrèǹgè ó ti gbá ìyógbẹ̀yẹ ọjọ́ òní là ó mọ̀ọ́dù tó lórí o. Gàjí kò yé o àwọn olóye o àwọn olóye kò yé o àwọn olóye kò lè yáwọ̀ òmùgọ̀ èèyàn. agbórí mi di tribu luwo ó di tribu àwọn ẹlẹgbẹ́ lẹ́yìn yẹn a sì ní làákà ìròyìn tuntun. mo lọ́gbórí mi di tribu luwo ó di tribu àwọn ẹlẹgbẹ́ lẹ́yìn yẹn a sì ní làákà ìròyìn tuntun. Mèrèǹgè bó bá jẹ́ tí ká pèdè Àyìndé àwa gbà ẹ lọ́gá o Àyìndé ọ̀gá wa láǹbí wọn nínú ọ̀gá wa kò mọ̀ fòyà orin tuntun. Mèyọ́ o bó bá jẹ́ tí ká pèdè Àyìndé àwa gbà ẹ lọ́gá o Àyìndé ọ̀gá wa láǹbí wọn nínú ọ̀gá wa kò mọ̀ fòyà orin tuntun. àwọn rere àwòrèrè láyé Àyìndé àwòrèrè àwòrèrè láyé dérí gbígbé àwòrèrè o àwòrèrè láyé Kábírù Àdìgún àwòjèrè àwòrèrè láyé àbúrò Sìníyù Àdìgún àwòjèrè àwòrèrè láyé Yàyà Lágbé àwòjèrè o àwòjèrè láyé Ìyàwó Táyé àwòjèrè àwòjèrè láyé Ìmọ̀ Àjàwó àwòjèrè o àwòjèrè láyé Mùtíù kí Gangsters àwòjèrè láyé ọmọ wọn ládẹjọ o àwòjèrè láyé ààrẹ kókó ń bí lómi láti fún o àwòjèrè láyé Àyìndé àwòjèrè àwòjèrè láyé ọláti débẹ̀ Àkànní àdébẹ̀ o àwòjèrè láyé Ìṣọ̀lá Mùsílíù àwòjèrè Ìgúngún Jọ̀bí ọmọ Sọ̀lámì Àrùnà o àwòjèrè láyé dérí gbígbé àwòjèrè àwòjèrè láyé. Thank you. gbogbo ìgbà yòówù tí mo bá ti jí màá yá kẹ́pọ̀ lọ́wọ́ ọba. orí pọ̀ lóríṣiríṣi tó ṣe fún mi ó dúpẹ́ fọ́ lọ́wọ́ ọba. àyà ń bẹ nílé tí wọ́n ń ṣe rẹ́. olùpẹ́ bọ̀ lọ́wọ́ ọba o.
ọmọ ń bẹ lọ́dẹ̀ẹ̀dẹ̀ tí kò sí jà o ó dúpẹ́ fọlọ́run ọba. iṣẹ́ òòjọ́ mi ló ń lọ dédé ó dúpẹ́ fọlọ́run ọba. táyọ̀ olú èjì rẹ̀ kọ́rẹ́nsì gbogbo nǹkan ń lọ létòlétò ó dúpẹ́ fọlọ́run ọba. ebi ò pa wá òyò oúnjẹ ń lọ lásìkò. ebi ò pa wá òyò àlàáfíà tún wà gidi. gẹ́gẹ́ bíi pé ọlọ́run ò ṣe àpò ìṣe o ọlọ́run ò ṣe o àpò ìṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. ọlọ́run ò ṣe àpò ìṣe o ọlọ́run ò ṣe àpò ìṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. bájá bá ń sinwin abójú náà ọmọ ò lè gọ kó mọ̀mọ́ yá ẹ̀. bájá bá ń sinwin abójú náà ọmọ ò lè gọ kó mọ̀mọ́ yá ẹ̀. eléré pọ̀ ní ilẹ̀ yìí o. irú aláìdé sọ̀wọ́n lérè bá fẹ́ ju kẹ̀kẹ́. akóredé Suraju eléré pọ̀ ní ilẹ̀ yìí o. irú aláìdé sọ̀wọ́n lérè bá fẹ́ ju kẹ̀kẹ́. níbi eré fújì yìí o. níbi eré fújì yìí. Rashidi Ayinde o ìwọlá àgbà ní fún Ayinde. Ayinde lọ̀gá àgbà kò jẹ́ ti ká kọrin. Adékúnlé Ayinde Ayinde lọ̀gá àgbà kò jẹ́ ti ká kọrin. Akóredé Suraju yóò ṣe Suraju nílùú Canada Akóredé. bàbá ìṣá ní Canada ó ṣeun mi. níbi ẹni ńlá bá ti ń ṣeun ńlá àwọn èèyàn ńlá ńlá náà máa ń wọbẹ̀ àwọn èèyàn pàtàkì láwùjọ o náà máa ń wọ bí ẹni ńlá bá ti ń ṣeun ńlá. Àyìndé àdé mi èèyàn ó kúnlékúnlé mo gbére mi dóde Àyìndé Rashidi mi o. Kóredé Sẹ́ríkì ń gbólóhùn Òṣùpá Adéní Àyìndé. ọba ló forí ẹ wá àbákùkọ Àyìndé Rashidi mi lọ́jọ́ ń tàlà sọ Oníbàdàn ọmọ tolúwayé onífùjì Àyìndé mèrèǹgè nísẹ̀yìn. Okòrédé Suraju mi o bàbá ìsà nílùú Canada okùnàwó mèrèǹgè Àyìndé ènìyàn o ènìyàn o. Kóredé ènìyàn o ènìyàn o. ẹ̀yin ènìyàn ayé mọ̀mọ̀ pa o mèrèǹgè ọmọ yìí ní abẹ́yìn o. ẹ wo ènìyàn ayé mọ̀mọ̀ pa o kọ́rẹ́nsì ọmọ yìí ní abẹ́yìn o. ẹ wo mi ẹ jẹ́ kó jayé tó sì fẹ́ jẹ́ ẹ sì jẹ́ kó ló gbà tó sì fẹ́ lò. ẹ bá jẹ́ kó jẹ́ ayé tó sì fẹ́ jẹ́ ẹ sì jẹ́ kó ló gbà tó sì fẹ́ lò. ẹ mọ́ mọ́ o àhóye ẹ mọ́ mọ́ jẹ́ kọ́rẹ́sì yóò rẹ̀ ìwọ o táyé lólùwọ́ làwọ̀ ẹ̀ kò lè tọ́ o.
Àyìndé olórí ìwàyé olórí ìwà l'Àyìndé o olórí ìwàyé olórí ìwà l'Àyìndé o bọ́lá àtó gbójúlé kéwà àtó fẹ̀yìntì ọba ọlọ́run mọ́ pàyìndé o kò ní kú ní rèwerèwe o àgbìgbò lọ́ọ̀bà ẹ̀yẹ àgbìgbò lọ́ọ̀bà ẹ̀yẹ o ọmọ tó gbọ́ láọ̀ àgbìgbò lọ́ọ̀bà ẹ̀yẹ. kíkọ àkùkọ òjò pé àparò nínú gbó. Bàyídé bẹ̀rẹ̀ ege bá ń pèdè tó báyìí sọ̀rọ̀ rí ó ní fàájì wá tó gbàjọ́. kíkọ àkùkọ òjò pé àparò nínú gbó. Bàyídé bẹ̀rẹ̀ ege bá ń pèdè tó báyìí sọ̀rọ̀ rí ó ní fàájì wá tó gbàjọ́. níbi mo bá ti pàtẹ odù sórí ń jábọ́. orin náà mo gbọ́ dání pẹ̀lú làákàyè Láìdé fi òun sì fújà lálójú ọpọ́n. ẹni ń bá sùn bínú ó dájú kò ní jẹyàn o ìyẹn òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ kó máa yé yín. ẹni ń bá sùn bínú o ó dájú kò ní jẹyàn o ìyẹn òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ kó máa yé yín. ẹni ń borin bínú ìyẹn ti sọjú náà fún dùnú nítorí ilé orin ìdùnnú kì í ṣe ibùgbé. ilé orin ìdùnnú fi ṣe ibùgbé nítorí ilé orin ìdùnnú kì í ṣe ibùgbé. dẹ́rù gbígbé ìdẹ́mọ̀dé omiyọ́ adákẹ́ mọ́ fọwọ́n ọ̀tá ò mọ bí tó ń lọ bí ó bá bá wọn jà yìí ó yan lọ bí ẹdẹ kó tó dé oníjà wọn àti ìgbàgbé sùn lọ. Láyìndé Adébá fi ìrọ́nà lọ o yegede àdójú tẹ̀lé ẹ̀kọ́ o gbogbo bí wọ́n fojú sí ọ̀nà ó gbàbẹ̀ lọ làbádúpẹ́ fọ́ Ọlọ́run aláwùrá o.
lójoojúmọ́ mo bá ń dúpẹ́ fọ́lọ́run. ìlàyé bàbá lókè tó pa mí lẹ́rìn nílé orin ìgboro yìí ẹrú bàbá náà ó yẹ kó dúpẹ́. ọ̀pẹ rẹ̀ ń fò fẹ́rẹ́ ó fẹ́ ṣe bí ẹ̀lú ìlú irọ́ ló fi pa olókùúrò ń pèdè ìbáka wọn ń gbìyànjú ṣùgbọ́n òkò ló ládé orin. mo fi ní kọjá ṣèbà fún. kúnlẹ̀ àyíndé bẹ̀rẹ̀ ètò yìí o torí tó bá jẹ́ tó lórin o àwọn tó ti síwájú wọ́n ṣàdúrà fàyíndé o. aláwọn tó ti síwájú wọ́n ṣàdúrà fàyíndé o. ọmọ kékeré ẹ mọ̀ ọmọ kékeré ẹ mọ̀ mọ̀ ṣe o àfojú ni wọ́n pààyàn. sọ́rájà náà kù tẹ́ gbọ́ fìdí erí mojú kò gbà bẹ́ẹ̀ lọ ìyẹn ló bí wọn nínú. ìrèké àyèdè alóyin lòun ló ṣeré lọ. àjànàkú tán gbọ́ fìdí erí mojú kò gbà bẹ́ẹ̀ lọ ìyẹn ló bí wọn nínú. ìrèké àyèdè alóyin lòun ló ṣeré lọ. èmi ni bàbá alábà tó lọ́mọ rẹ̀ rẹpẹtẹ ìyẹn ló ń bọ́ wọn lórí. ìrèké àyèdè alóyin lòun ló ṣeré lọ. ọṣẹ wo la gbàrò fẹ́ fi wẹ̀ o ọṣẹ wo la gbàrò fẹ́ fi wẹ̀. adéfà èèyàn tẹ̀jú rẹ́kọ̀ rẹ̀ sí adébísí adéfàs màrúkọ̀ ọjọ́kọ̀ọ́jọ́ gbogbo lẹ́ẹ̀kì ẹ̀ ṣeun. adéfà ń wò pé adéfà ẹ mọ̀ kó àdúró ti bàbá Yéṣùfù. àwọn fàṣẹ ní ọkàrẹ̀ ìfàṣẹ ni wọ́n ń gbẹ́jọ́ bẹ̀rẹ̀ tèmi torí táyé lolú àkàndé mi kọ́ rẹ̀ sí táyé. èèyàn ti fájú wọn ò ṣeun fájú wọn mọ rọ́kọ̀jọ́kọ̀ yóò ṣe àwọn adé fáwọn kárẹ̀ mo gbà fún ọ tó. adé fá gbogbo òlú ẹgbà o gbogbo lè kí ẹ o àwọn fájú wọn ò ṣe. ìfájì kìrìkì ìfá mo gbọ́rọ̀ kọ́ ìfájì kìrìkì o ìfá mo gbọ́rọ̀ kọ́ o wọ́n ní ìwájú òye ilé sàn mí. ìwájú kìrìkì ìfá mo gbọ́rọ̀ kọ́ ìfájì kìrìkì o ìfá mo gbọ́rọ̀ kọ́ wọ́n ní ìwájú ilé sàn mí. àwọn bá yín pé ẹ mọ́ mọ́ lè wá lọ. àwọn bá yín pé ẹ mọ́ mọ́ lè wá lọ. bàbá bá rorò abónílé pé. àwọn bá yín pé ẹ mọ́ mọ́ lè wá lọ. àwọn bá yín pé ẹ mọ́ mọ́ lè wá lọ. bàbá bá rorò abónílé pé. barista Kẹ́hìndé kọ́rẹ́ǹsì barista lọ́ọ̀yà akọ́niwájú adájọ́ ọmọ ìyá àjẹbú alámọ̀lá àbábádé gẹ́gẹ́ okùnrin ẹ̀wọ̀n mẹ́rẹ̀ẹ́gẹ́ torí adé fa àwọn fájú wọn o. ìrètò rárá o àwíyàsẹ́ ìrètò àwọn ọ̀gbẹ́rì owó ìrètò àwíyàsẹ́ ìrètò àwọn ọ̀gbẹ́rì owó. barista wọ́n jọ bí mọ̀rọ́kọ̀jọ́kọ̀jọ́ àwọn Kẹ́hìndé barista lọ́ọ̀yà ayò kọ́rẹ́ǹsì ẹ̀yin oníhàlù sórí ọlọ́run ẹ̀ fún wa níná àgbọ̀dọ̀ wà nínú òkùnkùn òru yìí pọ̀jù Àyìndé mèrèkèmí kúnlé adéfà ọ̀kàrẹ̀ adéfà gbogbo ẹ̀gbá mọ́lí sábì àbórí ẹ̀yin ọmọ olùmọ̀ o adéfà ẹ̀yin ọmọ olùmọ̀ o ọmọ ẹgbẹ́ rẹ̀ wo yàyà ẹ̀yin ọmọ olùmọ̀. ẹ̀yin ọmọ olùmọ̀ ẹ̀yin ọmọ olùmọ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀ wo
ọmọ olúmọ. Adéọba Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Fájùmọ̀ Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Barrister Kọ́hìndé Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Barrister Kọ́hìndé Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Àbúrò àgbọ̀dọ̀ mú síbáwù níjẹ̀bù tó Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Àbúrò Músílì Sọ̀lá Egungun Jọ̀bí Olúkórì yóò máa ṣe jọ̀bọ̀ mi òkú. Òrìṣà ìwé má ṣe jọ̀bọ̀ mi òkú. Kẹ́ni àtàìwò Kẹ́ni àtàìwò Kẹ́ni àtàìwò Kẹ́ni àtàìwò. 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 Kẹ́ni àtàìwò. Kẹ́ni àtàìwò. Barrister Jọyọ̀ alùkọ́ níwájú adájọ́. Barrister lọ́ọ̀yà àbọ̀ níwájú adájọ́. Gbogbo lẹ́ńkì èjì rẹ̀ o. Currency 2 Kẹ́hìndé ó kárẹ̀ Àwòtáyé Lolú. Bẹ́ẹ̀ni Kẹ́ni Àtayọ̀ ọmọ tó ń jó. Wọ́n á jẹ́jọ́ mérékè bá sọ̀rọ̀ àyídé. Gbogbo ọmọ pọ́ńjì kòkòkò torí ẹnu jọ bí. Gbogbo bọ́ọ̀lù gbogbo. Gbogbo ọmọ pọ́ńjì kòkòkò torí èjì rẹ̀. Gbogbo ọmọ pọ́ńjì kòkòkò. Wọ́n fẹ́ ṣèjú èjì rẹ̀ tó yọrí tirẹ̀ látọ̀rọ̀. Gbogbo bọ́ọ̀lù gbogbo. Kẹ́ni Àtayọ̀ mi ìmọ̀ràn kọjọkọjọ. Bẹ́lẹ́gàn bá ń sọ̀gbọ̀n wàhálà wọn nìyẹn. Ọmọdé wọ̀nyí ẹ jẹ́ wá sùjádà fún. Kẹ́ni Àtayọ̀ kò ní kú ní ròwòròwò. Ìgbóngbó ìgbà ìgbóngbó. Kẹ́ni Àtayọ̀ ẹni kú rèwò. Ṣáàrí ìyọ̀ ló ṣàdúrà ṣáàrí. Barrister Kọ́hìndé òní kú léwò. Ṣáàrí ìyọ̀ ló ṣàdúrà ṣáàrí. Àbúrò kúkú jọ bí Sọ̀lá Músílì òní kú léwò. Ṣáàrí ìyọ̀ ló ṣàdúrà ṣáàrí. Kẹ́ni Àtayọ̀ mọ̀ọ́lẹ́ ní kú léwò. Ṣáàrí ìyọ̀ ló ṣàdúrà ṣáàrí. Àwọn ọmọ àgbọ̀n náà ń kọ́. Màá wọlé ẹ̀mọ́ra bá gbogbo létí péjú. Ìsìnkò òfòkòfò kíẹ̀kíyẹ èèyàn dénde ní láàrò ìsìnkò gbogbo. Barrister Kẹ́ni Òṣogbo dúpẹ́ ọkùnrin ẹ̀rọ mérégbè bá sọ̀rọ̀ àyíndé. Jómi jómi jó Jòmí jòmí jò. Barrister Kẹ́hìndé ọmọ méjì. Jòmí jòmí jò. Ọmọ àgbọ̀nà ó náwó mérégbè. Jòmí jòmí jò. Babadéjẹ̀ bùjó. Jòmí jòmí jò. Okùnrin ẹ̀rọ mérégbè. Jòmí jòmí. Ó mọ̀ sí Kẹ́ni Àtayọ̀. Jòmí jòmí jò. Àbúrò gbogbo jọ bí. Jòmí jòmí. Àbúrò Sàlámù Sílíù o. Jòmí jòmí. Èèyàn Débọ́lá ọmọ Yúsùfù o. Jòmí jòmí. Ọmọ kan kìnìún dẹ̀rù jẹ̀jẹ̀ fẹ́ràn nígbó. Òdodo. Torí pé òun lọ bá fẹ́ràn lóko. Òdodo. Ọ̀kìn dẹ̀rù jẹ̀jẹ̀ fẹ́yẹ nígbó. Òdodo. Túndé oníbàtà báwo lẹ̀ o torí pé òun lọ bá fẹ́yẹ lóko. Òdodo. Ìjọba gbogbo dẹ́ńtà àrògidì gbàdẹ̀rù jẹ̀jẹ̀ fẹ́jà níbú. Òdodo. Ọmọ ká torí pé òun lọ bá fẹ́jà lómi. Òdodo. Ó dẹ̀rù jẹ̀jẹ̀ ó tún já wọn láàyà o. Ó ti sọ̀rẹ́ dọ́gbọ́n ọ̀rẹ́dì ó ti gbà pé alágbára lọ́kọ̀ ọ̀lẹ́ ò lè jà ó. Ọmọ ká ó ti dọ̀gá yín. Dèdè wọn wọ́n ti sọ̀rẹ́ dàpọ̀. Owó eléko là wà ná. Owó eléko oríire tó lórí àwọn olọ́nà méjì. Sójú owó eléko lọ, kó fojú ọ̀nà tẹ́wọ̀ ọmọ. Kó fojú ọ̀nà tẹ́wọ̀ ọmọ.
ọmọ sani ọmọ tó bá sálì mọ́nù akọni national chairman gbogbo nupẹ́ márùn kọjọ mọ́gà mọ̀mọ́dé àlówó elépo làwọn náà. owó elépo onílé tó torí àwọn lọ́nà èyí lójú owó elépo lọ fún gbogbo kíkà owó ọmọ gbogbo fojú ọlọ́tẹ̀wò ọmọ. ọmọ tí ké wá ní ọtí bètà ara bá ń bí ọmọ tàyíndé ọmọ tó tọ́ ọ̀la ọba dèkò òròyè ọmọ ojú sàgbọ́n ládìjẹ́bù òde àyíndé adé àlówó elépo làwọn náà. owó elépo onílé tó lórí ẹ̀yìn lọ́nà èyí lójú owó elépo lọ owó fojú bàrà owó ẹ̀mọ́ owó fojú ọlọ́tẹ̀wò ẹ̀mọ́. ẹ̀yà kò lọ́nà ooo ọmọ bọ́lá àdìfowóṣe olúwayé fújì ọ̀gá wọn bó mọ wọn kà fún wa o ilé ọmọ ká ọba àdèkòrò yẹ ara bá ń bí mi àyìndò tí ń jẹ́ wá sí o owó ọmọ kaná mú fún wa lódìdí náà mú wa àjìmèrè èdè kólé wọn mọ owó ọmọ ká fún wa o àjìmèrè kúlékúlé olówó elépo làwọn náà. owó elépo onílé tó torí ẹ̀yìn lọ́nà méjì lójú owó elépo lọ kó má fojú bàrà owó ẹ̀mọ́ kó má fojú ọlọ́tẹ̀wò ẹ̀mọ́. ẹ yàgò lọ́nà o. torí mo ti o kick and start márùn kọjọkọjọ ṣe ẹ yàgò lọ́nà o torí kick and start báwo lẹ mọ́ra bó ṣe bàbá olóyè tuntun asop báwo lẹ mọ́ra bó ṣe mo dúpẹ́ wàsíù asop òyìnbó elépo ó mọ̀ kù náwó mi àgbàrá mi kọ́yìndé òyìnbó ní jẹ̀dí bàbá dàgbò ní mèrèké àyìndé asop òyìnbó elépo gbogbo yìnyẹn kú àgbọ̀dìde torí táyé lólùmí àkàndé bọ̀ rẹ̀ ń sí o. kọ́hìndé ò kárẹ̀ o ẹ̀dùnjọ́ bí bá dágbàgbé ní gbèrègbè asop wàsíù òyìnbó elépo gbogbo yìnyẹn ṣeun ẹ kú àdúró ti èjì rẹ̀ tí jẹ́ kọ́ rẹ̀ sí táyé. ẹlẹ́lẹ́ kú kálẹ̀ sàkání sàkí ẹlẹ́lẹ́ náírà bọ́dì márùn kọjọkọjọ òsè náírà bọ́dì asop márùn kọjọkọjọ ẹ̀yàgò lọ́nà ooo ó ní màálù kick and start márùn kọjọkọjọ motif kick and start òyìnbó ó ní màálù wẹsẹ kick and start mọ̀rọ́ kọjọ́ òkò ní kú láyéláyé. motif wọ́n ń sáré kiri wọ́n ń lépa ẹ̀ wọ́n tọ̀ra wọn jẹ lásán ni. kick and start onímàálù okú palẹ̀mọ́ eré gbogbo di 22nd of April tó ń bọ̀ lọ́nà bàbá olóyè tuntun nẹ́nẹ́ wọ́n sáré kiri wọ́n ń lépa ẹ̀ wọ́n sọ̀rọ̀ oúnjẹ lásán yìí. aṣíwájú àdínní gbogbo Ọ̀yọ́ state kick and start motif márùn kọjọkọjọ gbogbo lẹ́ẹ̀kì ẹ̀. mo ní wọ́n ń sáré kiri wọ́n ń lépa ẹ̀. wọ́n sọ̀rọ̀ oúnjẹ lásán ni. kick and start ìgbà tọ́lọ́hún ò bá fi ẹlé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ti bù ṣe àwínà ẹ̀ níbo ìwà ká dáradà lágbára Èdùmàrè. ẹ̀wíwíwí wọn náà gbọ́ wọn pọ̀pọ̀ ẹ̀fọ̀fọ̀fọ̀ wọn náà gbà ẹgbẹ́rù sílẹ̀ ẹ̀fẹ̀nù wí àpótí alákàrà kábíyáwó ó dìgbà náà o ká tó fọ ọmọ bàbá sùn. ó dìgbà náà o ó dìgbà náà o ká tó fọ ọmọ bàbá sùn. mo
Timothy mo lòdì gba náà o kìkì star. Àlòdì gba náà o ká tó fọmọ bàbá so. Òdì gba náà o. Òdì gba náà o ká tó fọmọ bàbá so. Ó náwó adéríbi bébí o. Gidi gbọ́dọ̀ láyìn domi rásìdì o. Ẹni bí náà mọ́ ti o. Àgbà yàrá bọ́ sí balọ̀. Àgbà balọ̀ bọ́ sọ́dẹ̀dẹ̀ o. Àwa fèrèkè o. Kò mọ̀ ní bójú ẹ̀yìn o. Àlọ́ kò ní wálé lọ́lọ́ọ̀lọ́ o. Àlọ́ kò ní wálé o. Tọkọ tìyàwó náà fẹ́ jó. Ìjẹ́dìjọ́ tọkọ tìyàwó tán fẹ́ jó. Àlùkò rẹ̀ máa gbogbo yẹn ṣe. Ìjẹ́dìjọ́ tọkọ tìyàwó. Gbogbo ẹni tí wọn ò dárúkọ torí Ọlọ́run òun àìdí ẹ̀ mọ́ fi bínú. Olú ayé tajùdé ní mi kásíká. Gbogbo yẹn kú àgbọ̀dìdè gbogbo yẹn ṣe. Ẹ̀wọ̀dẹ̀kú àdúró ti Táyé Lolú. Kúnlé oríṣẹ́. Kó wálé ọmọge òrékelé wa kó wálé. Kó wálé ọmọge torí mo fẹ́ràn ẹ jù sófà. Kó wálé ọmọge òrékelé wa kó wálé. Kó wálé ọmọge torí mo fẹ́ràn ẹ jù. Bàbá má ti pè mí wọ́n ní kí n jódòdó wálé. Màmá má ti pè mí ó lóun fẹ́ gbọ́ ọmọ mi pọ̀. Òtítọ́ lọmọge pọ̀ lọ bíbá ṣùgbọ́n kò ṣe ìtòhùn mi. Àfijọ́ tí mo rí ẹ ni mo rẹ́ni tọ́kọ mi yàn ṣùgbọ́n Kó wálé ọmọge òrékelé wa kó wálé. Kó wálé Kó wálé ọmọge torí mo fẹ́ràn ẹ jù. Roscoe Junior Atomilemi ẹlẹgbẹdẹ gbogbo yẹn ń ṣe ẹ kú àdúró ti tèjì rẹ mi kọrẹǹsì o. Gbogbo nù middle scott láti láró gbogbo yẹn ń ṣe ẹ mọ̀ kú àdúró ti tèjì rẹ mi kọrẹǹsì o. Ìjódìjó tọkọ ti ìyàwó ẹnjìníà. Bàbá díjọ wa tàbájọ mi ló fẹ́. Ayé wa dùn alóyin á sì ládùn. Ní fàlálà la ó máa rìn máa yan. Gbẹ̀dẹ̀mukẹ́ la ó máa lò gbà ní tiwa. Nínú ilé mi tí mo bá kọ́. Nínú mọ́tò tí mo ń gùn kájọ jẹ gbádùn káyé. Gbẹ̀dẹ̀mukẹ́ la ó máa lò gbà ní tiwa. Kó wálé ọmọge òrékelé wa kó wálé. Kó wálé o. Kó wálé ọmọge torí mo fẹ́ràn ẹ jù.
ìjẹ́díjẹ́ iye ṣubú ọkọ̀ afúsàtú bí ọgbọ̀n tèjì rẹ̀ mi kọ́rẹ́ǹsì o. ọmọge o dákú má fún mi lẹ̀ o. ọmọge o kó dákú má dá mi nù o. èmi ò lẹ́lòmíràn kó má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o. ṣùgbọ́n kó wálé ọmọge òrékè lẹ́wà kó wálé. kó wálé. kó wálé ọmọge torí mo fẹ́ràn ẹ jù. Yéésùbù ọmọ ìjìnlẹ̀ kọ́rẹ́nsì jẹ́jẹ́ mò ń bọ̀ Damjay. èmi la ṣe dàpọ̀ mi mọ́ láàrin lọ́kọ-láya o ọkọ pẹ̀lú ìyàwó Yusuf ọkọ Afusatu gbogbo lẹ́ẹ̀kì ẹ ọmọ ìjìnlẹ̀ mi kọ́rẹ́nsì Táyé ìjìnlẹ̀. ìyàwó dà ọ̀gá wa ń bẹ lójú agbọ́n bí. Yusuf ó ti dé bí ọmọ ìjìnlẹ̀ kọ́rẹ́nsì ọ̀gá wa ń bẹ lójú agbọ́n o K1 di ọtí mẹ́tọ́ máa ní fòóṣe ọmọ tọgbọ́ ọ̀làhọ̀ àràbà ń bí. Àyìndé ọmọ nífò ṣe ọmọ bọ̀lá àwọn mi Àyìndé olùayé onífọ́ọ̀jì mi ọmọ nífò ṣe ọmọ alimọ̀ sadi àlònáwó ọ̀gá wa Àyìndé wá sí ihò ó náwó kọ́rẹ́ǹsì mi Yéésùbù ọkọ̀ Afusa o máa rọ kọjọkọjọ èjì rẹ̀ ó ká ṣeun. Jẹ́mi ní ẹ kí n gbọ́. Jẹ́mi ní ẹ kí n gbọ́. Àyìndé ewé ayò. Mo sì lè hù egungun jọ̀bí. Ọmọ sọ́ọ́lá Haruna mi. Egungun jọ̀bí mo sì léyìn mi. Ẹ kú àdúró tì. Tọmọ ìjì rẹ̀ kọ́rẹ́ǹsì mi. Ìsọ́lá mi Haruna. Ìṣọ̀lá ọmọ gbogbo jọ̀bí. Gbogbo yín ẹ kú àdúró tì. Táyé ló lè jí rẹ̀ kọ́rẹ́ǹsì.